gbogbo èdè ti já fokọ̀ sílẹ̀ o tó sọ pé òun ò ní kọ́ mọ́ ó ti ṣíwájú lélẹ́rẹ́ kan lò ní gbòòrò ló fi ń jẹ́mu ńlá lójú àwọn aráyé mo fi dàgbà lágbàǹgbà tó ju àgbàlagbì lọ. mo ṣe first record mi 2001 Currency ṣe tọ̀dọ̀ tiẹ̀ ní 204. adé o Adéolú adé o Adéolú èmi dìdì yan gẹ́mi sí ṣàǹtì gbogbo ayé ń fẹ́ àti retí ẹ látàlẹ́ àná wò tó jọ mẹ́ta. mo ṣe rẹ́kọ̀dù yẹn mo wá rí i pé Currency ó fi ṣe bí rẹ́kọ̀dù 5 torí táìmù yẹn tèmi bá ti lọ sí Ìbàdàn gbogbo ọmọ Ìbàdàn wọ́n máa wó ni pé bó ṣe mọ́ ń ṣe nù bó ṣe mọ́ ń ṣe nù òun lónìí ló máa ń jíkọ̀ inú Àgbàlagbè níbi tí ó ti bẹ̀rẹ̀ sí ní kọ́ ni Adéolú ló lórin àkànní Jasper tó kọ fújì òun wá sọ pé Táyé ló lórin àkànní Currency tó kọ fújì ẹ̀wèrò rẹpẹtẹ ànímí lọ ń wá sátírà mọ́ ni má pásítà mi Mọ̀rúfù onírú ó ń bá mọ́ mi ẹ̀ kiri rú kò tí ì kọrin o apẹ́kẹ́ sílé ọdẹ lẹ́yìn mi torí gbà tèmi ń kọrin wọ́n sì wà nù ilé wọn ń gbowó oúnjẹ lọ́wọ́ ìyá wọn àti bàbá wọn ni bẹ́ẹ̀ ni mo sọ gbẹnu mo fi sọ Alhaji Wasiu Alabi ìjọ tí mo lọ sí Ṣódẹkẹ yẹn tí mo lọ bá wọn lórí stage wọ́n wá gbé máìkì fún mi bọ́ọ̀ wá gbé máìkì fún mi wọ́n wá fa ọwọ́ mi sókè báyìí wọ́n kọ́ sọ ní Pàṣọ Ẹ̀gbá rẹ̀ but kì í ṣe Pàṣọ Ẹ̀gbá Pàṣọ gbogbo Ògùn state ìjọ kan tí mo lọ sílé Currency nìbàdàn ló wá ní Déolú n ní purọ́ fún wọn Déolú ti bá purọ́ káwọn kálukú jẹ mí yà ó ní rẹ mo fi jẹ́ èèyàn. Adéolú ọjọ́ yẹn máa rẹ̀ ó potato alákọ̀ọ́ni tí wọ́n ti yóò pé kíni tún wá. Adéolú alákọ̀ọ́ni bàbá Yésù mo ń tẹnu wọn èmi mo kọ́ bí Yusuf Dékúnlé o mo ṣíwájú Currency bímọ ọmọ Currency yan ìyẹn jẹ́ àsọ́fà assembly àkọ́bí ọmọ mi gold ló ń ta ní tó kú. Yéṣùfù yẹn tá à ń sọ yìí àwọn bàbá wa kan tó ń kọrin àpàlà ló ń kọ so mo wá rí pé àwọn bàbá yẹn wọ́n ń gbúrò gbogbo èèyàn ló ń gbọ́ wọn ó dá tí bá ti bímọ mi kí n sọ ọmọ mi Yusuf sòfàtọ̀ ẹ̀pọ̀ ni lèmi náà ń kọ ó mú mi bí ìtàn bàbá yìí náà tèmi ò bá tẹ̀ wá lè jẹ́ Yusuf mọ́ tí ó gbọ́ ọmọ tí wọ́n pé Déolú jẹ́ kí n sọ ọmọ mi kan Yusuf. mo ní padì kan ní Ìbàdàn tó máa ń jí mi lórí kan òun abáwí tàwa ìlú wọn sọ pé ọmọ ìdára jẹ abáwí tàwa ìlú wọn sọ pé ọmọ ìgbọ́nra jẹ nígbà tí wọ́n bá nítọ̀ ní ìṣòfà ní nítọ̀ ya Ọlọ́run wá da èèyàn kan ló máa yọ̀ lọ. Currency ni tó ti wà sí pé Pàṣọ Ẹ̀gbá ọjọ́ ń pò gan tó wá sákòó gbadé gan jọ pò Currency ni pé ká máa ná fún dídó ká máa ná fún un mọ́ tó wá sákòó gbadé ọdún mẹ́wàá sọ yìí. Sùláìmọ́ọ̀nù Apéke àwọn àbúrò jẹ́ sáwọn Déolú lẹ́gbàábí Déolú ti wà sí pé olórí ńlá ni Pàṣọ Ẹ̀gbá. orin tí ẹnì sọ pé mo kọ ìgbà tí mo kọrin yẹn second record nìyẹn mo ṣe first record mi 2001 Currency ṣe tọ̀dọ̀ tiẹ̀ ní 204. adé o Adéolú adé o Adéolú èmi ìdíyàn gẹ́mi sí ṣàǹtì gbogbo ayé ń fẹ́ àti retí ẹ látàlẹ́ àná ò ṣeré fún wa àwòkọ́ máa fẹ́ pèdè ìbáka ò gbọ́dọ̀ fọhùn o Adéolú máa fẹ́ sọ̀rọ̀ alákọ̀ọ́ni máa fẹ́ pèdè orin tuntun kókó jábélé kókó jábélé. mo ṣe rẹ́kọ̀dù yẹn mo wá rí i pé Currency ó fi ṣe bí rẹ́kọ̀dù 5 èmi jáde ní 201 Currency jáde ní 204 ọjọ́ ọdún kẹta síra wọn ọdún kẹta síra wọn yẹn máa ṣe second record tí mo wá ṣe ó jẹ́ Mastercard ni mo fi sọ pé mo ní padì kan ní Ìbàdàn tó máa ń jí mi lórí nǹkan mo ní padì kan ní Ìbàdàn tó máa ń jí mi lórí nǹkan tábàwítà láìwí a sọ pé ọ̀rẹ́ ni wá bàbá wítà láìwí a sọ pé pàdé nìjẹ ṣọ́nbà nìtàn ní ìkọ́fà ní nìtàn ya ṣọ́nbà nìtàn ní ìkọ́fà ní nìtàn ya Ọlọ́run ni ó dá èèyàn kọ́ o Ọlọ́run ló máa dá èèyàn kọ́ ló máa dá. ẹ̀gbọ́n tó wà ní Ìbàdàn tí mò ń sọ kò kọjá anybody ju Currency lọ torí táìmù yẹn tèmi bá ti lọ sí Ìbàdàn tí bá ti kọrin yẹn gbogbo ọmọ Ìbàdàn wọ́n máa wó ni pé bó ṣe mọ́ ń ṣe nù orin olórin ló máa ń jíkọ̀ kò ní nǹkan tó wọ́n ṣe ó máa ń forin olórin ó máa ń forin olórin ó máa fi gbé sáà rẹ̀ ga ni ẹ̀bù
Abu Dada wà lẹ́yìn kò sí tó ṣẹlẹ̀ tẹ́ gbogbo ọmọ Ìbàdàn máa pọ̀ lẹ́yìn mi wọ́n máa support mi pé ìwà ẹnìyẹn pé bóyá ń ṣe nìyẹn kò lórin kankan tó ń kọjú olórin náà òun ló máa ń yálò. àìmọye orin àìmọye èdè àìmọye orin ti já fokọ̀ sílẹ̀ o tó sọ pé òun ò ní kọ mọ́ ó ti ṣọ́ọ̀jù lélẹ́rẹ́ kan lò nígboro tó fi ń jẹ́mu láàlò ju àwọn aráyé mo fi dàgbà lágbàǹgbà tó ju àgbàlagbì lọ. inú àgbàlagbì níbi tí ó ti bẹ̀rẹ̀ sí ní kọ́ ni Adéolú ló lórin Àkànní Jasper tó kọ fújì òun wá sọ pé Táyé ló lórin Àkànní Kọrẹsíwá tó kọ fújì ẹ̀wèrò rẹpẹtẹ ànímì lọ ń wá sátírà mọ́ ní má pásítà mi. Ta ló sọ pé tóbìnrin òṣòro ẹlẹgbẹ́ mọ́ ní ta ló sọ pé tóbìnrin òṣòro. ẹ̀yin lẹ lórin yẹn. bẹ́ẹ̀ ni béèyàn bá kọ́lé alájà mẹ́fà pọ̀ bí ó sóbìnrin nínú ilé ọ̀hún ẹ̀ṣọ́lé ọ̀hún ò pé ta ló sọ pé tóbìnrin òṣòro. Déolú potato mi Ìgbòrè ló ti jáde wá Táyé Kọ̀rẹ́sì mi Ìbàdàn ló ti jáde wá ọmọ Ìbàdàn ní ilé Olúyọ̀lé o bákan náà ní nígbà tí máa bẹ̀rẹ̀ iṣẹ́ fújì inú mi dùn ibi tí mo ti bẹ̀rẹ̀ iṣẹ́ fújì ibẹ̀ náà la wà yìí. àdúgbò yìí. ibẹ̀ ni mo ti bẹ̀rẹ̀ iṣẹ́ fújì mo ń lọ sí primary school ilé mo ní tíṣà kan Mr. Fáfúnkẹ́ tíṣà mi kan Mr. Dúrówojú wọ́n jẹ́ tó máa ń tẹ́tì mi gan pé kí ló dé ìwọ ọmọ yìí ọ̀tọ̀ ní nǹkan tá a máa ní kó ṣe nu class wàá kọ́ máa kọ orin ìgbà tó wá díjọ́ kan Mr. Fáfúnkẹ́ wọn máa dáhùn pé wọ́n máa ṣe send off lẹ́ni o ọmọ primary 6 wọ́n máa jáde wọ́n ló máa kọrin fún wọn wọ́n ṣàkó maybe 10 naira or 15 naira lọ́kọ́ fún mi lọ́jọ́ yẹn owó tó ṣàkó fún mi mo lọ fọwọ́ yẹn gba speaker mẹ́rin mo ṣá play mo kọrin láti gbà yẹn ló ti jẹ́ pé tó bá ti fẹ́ ṣe send off for school èmi lọ́wọ́ máa pè láti inú ilé mi ni mo ti bẹ̀rẹ̀ orin because ìjà ìtumọ̀ tí mo fi bẹ̀rẹ̀ orin láti inú ilé mi tí bá ti lọ sí school tí bá ti dé máa lọ kó àwọn kan jọ síbì kan agolo míìkì ọlọ́pẹ yẹn òun la máa so láńlọ́mù lórí òun ni máa fi ṣe ìlú tí máa lùlù pẹ̀lú mìíràn tó ń bí méjì mẹ́ta tí máa kọrin adẹ ní orin kan wọn tá máa ń kọ́ gbà yẹn Adéolú dédé o Olúbọdún ti dé olórin sáni ní nkọrin gidi gan ni òun orin ọlọ́ba ni òun lè mí tún kọ so wọ́n máa kọrin yẹn ọ̀dẹ̀ àwọn máa lu tìǹtìgbà tìǹtì kókóló tìǹtì ká bẹ́ẹ̀ nípa ń lo keyboard. otherwise dé èmi ò ní gbàgbé ọjọ́ kan a wá fẹ́ ṣe ọdún iléyá àǹtí mi kan àpá àǹtí yẹn ní Ṣákì Àràbà wọ́n ta ìgbín obì orógbó nǹkan kan tó kù àǹtí yẹn pupa báyìí ṣùgbọ́n family ti wá jókòó sí inú èmi tó yẹ pé ìgboro ni mí láti kékeré tó yẹ pé orin náà ni ohun mi tí mo fẹ́ kọ èmi ṣáà ti jáde lọ ń tèmi láti lọ bá àwọn tèmi pé àbáwọ̀ láì fẹ́ ṣọdún lé ni o èmi fẹ́ kọ ni o ń tèmi kankan next àǹtí mi ẹ̀kọ́ dìde ni ó ní ẹ̀lódé olú tẹ́bà tí ẹ̀ máa gbarinṣẹ́ yìí ò lẹ́ fi ń gbarinṣẹ́ yín yẹn àǹtí mi yẹn wá fi 10 naira lẹ̀ àǹtí mi Ṣákì yẹn wọn family tó kún wọn dá owó sí owó yẹn jẹ́ 25 naira lọ́dún yẹn lọ́hùn ìgbà tó kó níṣẹ́ yẹn fún mi mo wá lọ pé Mọ̀rúfù Onírú mo ní kó máa bọ̀ pé àjọ máa ṣe eré ìní o Mọ̀rúfù Onírú ó ń bá mọ́ mi ẹ̀ kiri rú kò tí ì kọrin gbogbo time tí mò ń sọ yìí ọmọ náà ti wà nú agboolé wọ́n ti ń practice àti máa kọrin torí ẹ̀yin wa ó yẹ ẹ̀yin ilé wa ó yẹ ìkọra wọn ní ilé dáàdì mi ilé dáàdì wọn ó yẹ ìkọra wọn. Aró Kókó mi lè pe Aró Kókó lọ́gàá mi mo dẹ̀ tún lè pe wọn lọ́gàá mi torí nígbà tẹ́mi ti ń kọrin Aró Kókó ṣe ń gbèrè lẹ́nà àjíṣẹ́fẹ́ Àlàó ni ọ̀hún tí máa dá play gbà pọ́n gbowó play àwọn lọ play ọ̀fẹ́ lọ kọrin bẹ́ẹ̀. Arówóra ńkọ́. Arówóra Fatai ibi tí èmi àti wọn jọ bìlọ́ọ̀gì sí ó jìnnà ó lọ fà. Kò yé mi wọ́n ju yìí wọ́n sínú ọ̀yìn ìdíṣẹ́ orin. Arówóra ò sínú mi ìdíṣẹ́ fújì o ọ̀hún sínú mi pé ká máa kọrin. kíní ẹ̀kọ́ yẹn ju 25 years lọ mo ń gbádùn yín. ọ̀hún sínú mi o torí ìsìn mo fẹ́ ṣe 35 years of stage by torí mo wà ní bóyá bí 15 years ni mo ti ń kọrin tí gbogbo èèyàn mọ̀ Ọlọ́ládé Saidi ẹ̀gbọ́n mi ló jẹ́ lọ́jọ́ orí ọ̀gá mi ló jẹ́ nídìí iṣẹ́ orin Apẹ́kẹ́ Súlè ìgbà tí mò ń kọrin tí mo ti ń kọrin tí mo ti ń gba owó play Apẹ́kẹ́ Súlè ó wà lójú ẹran ó ń pa ìjà ẹran mo fi gbogbo ẹnu sọ
mo tún fọwọ́ ẹ̀ sọ̀yà èmi Adéolú ọmọ Adijat Kubra Àwẹ̀ní kò sí olórin kankan tó lè fọwọ́ sọ̀yà ipò ńlọgá Adéolú lẹ́yìn Ṣẹ̀fí Àlàó mi ò gbà fún olórin kankan bẹ́ẹ̀ ni aképe ẹ̀wọ̀n kìíní kan gbàkàwọ́ kan wọ́n dé lẹ́yìn mi torí gbà tèmi ń kọ ni wọ́n sì wà nínú ilé wọn ń gbowó oúnjẹ lọ́wọ́ ìyá wọn àti bàbá wọn ni bẹ́ẹ̀ ni mo sọ gbẹnu mo fi sọ. ìgbà tí mo kọ́kọ́ bẹ̀rẹ̀ Adéolú alákan ní tún gbà ó ibi tí mo kọ́kọ́ ti bẹ̀rẹ̀ ilé agbèjà àpani Kazeem bàbá Wáídì o òun ló ṣe kọ́ mọ́ Wáídì lọ́jọ́ yẹn o ọmọ ni mo lọ play fún wọn lọ́ṣẹ̀ kò mọ tí mo lọ ṣeré fún wọn ìjọ yẹn mo dẹ̀ ní play méjì ni mo ní mo lọ kọrin fún èèyàn kan díẹ̀ mo kó bẹ́ẹ̀ bóyá nǹkan bíi 7 or 8. ẹ̀dùn ṣé gbà nǹkan sọ pé Adéolú máa ń gbé kò ń wá ẹ mọ̀ pọ́n sọ yẹn. gbogbo táìmù yẹn kò tí tó àsìkò pé Adéolú ń gbé kò ń wá ìgbà tí nǹkan tá à ń wí tá à ń bẹ lọ́hùn fún yìí tó dé lódì ká máa lọ play ọ̀sán mẹ́ta ìjọ kan ṣo. lábẹ́òkúta yìí. bẹ́ẹ̀ ni màá lọ play ọ̀sán mẹ́ta mo fẹ́ play fún yín sìn mo ti mọ̀ pé mo fẹ́ play fún yín máa ti wà lọ́dọ̀ yín látago 12 aago 12 tí mo wà lọ́dọ̀ yín tó bá máa dá aago 2 ọ̀sán máa bẹ̀rẹ̀ eré aago 4 5 máa kún bẹ́ẹ̀ máa fi èèyàn kan síbẹ̀. àwọn tó lè rí nǹkan ṣọ́wọ́n. aago 4 5 máa ti sọ fún wọn tẹ́lẹ̀. ok péré mẹ́ta. ohun mi lọ wọn fẹ́ gbọ́. ẹ jẹ́ ká mọ̀ pa àpè Adéolú lérere pátí tá a ṣe Adéolú ló wá kọrin fún wa o. lẹ́gbàá yìí. yes. ìbálẹ̀ ṣe rẹ́kọ̀dù àkọ́kọ́. mo ṣe first record mi 201 yẹn currency jáde ní 204 òun ló jẹ́ kí n máa kọ gbogbo àwọn orin tí mo kọ pé gbogbo orin gbogbo èdè ti já fọkọ̀ sílẹ̀ o tó sọ pé òun ò ní kọ mọ́ ó ti ṣíwájú lélẹ́rẹ́ kan lò ní gbòòrò ló fi ń jẹmu ńlá lójú àwọn aráyé mo fi dàgbà lágbàǹgbà tó ju àgbàlagbì lọ. kí ló dé tó fi ń pè yín Pàṣọ Ẹ̀gbá. ṣe rí ìjọ tí mo kọ́ máa pàdé Pàṣọ Alhaji Wasiu Alabi wọ́n jẹ́ èèyàn tí mo like bí mo ṣe like dáàdì mi Alhaji Ṣẹ̀fí Àlàó wọ́n wá lọ sí ṣó wọn kan ní Ṣódẹkẹ́ Day. Ṣódẹkẹ́ Day lọ́dún yẹn. yes lọ́dún yẹn lọ́hùn. so tí mo dẹ̀ débẹ̀ ẹni tó jẹ́ chairman Kanifa yẹn Ọ̀tún Ọ̀tá Radical Lukman ó wá ní kí jẹ́ ká lọ bá Alhaji lókè àwa lọ bá Alhaji lókè torí tẹ bá dánmọ́ lẹ́sìn ọ̀hún lè pé Pàṣọ ọ̀hún lè pọ̀ gánlá o ẹni tó bá ń lọ sọ́mọ́ nílé tó bá ń lọ sọ́fíìsì Pàṣọ dáadáa tọ́wọ́n àtà ló sọ ẹni Adéolú ló sọ àtàrúgbà tó mi dùn àtọmọ ìkiri àtàgbàlagbà Alhaji lè máa gbọ́ ẹ lè gbọ́ kéèyàn kọ́ pé Pàṣọ àbí kéèyàn kọ́ pé ọ̀gá àbí kéèyàn kọ́ pé gánlá Alhaji lọ́mọ máa pè mo lè ju ebí ọ́fíìsì ṣe rí mo lè ju ibi tẹ máa gbà wọlé mo lè ju ogbó nǹkan ìjọ tí mo lọ sí Ṣódẹkẹ́ yẹn tí mo lọ bá wọn lórí stage wọ́n wá gbé máìkì fún mi bọ́ọ̀ wá gbé máìkì fún mi wọ́n wá fa ọwọ́ mi sókè báyìí wọ́n kọ́ sọ ní Pàṣọ Ẹ̀gbá rí but kì í ṣe Pàṣọ Ẹ̀gbá Pàṣọ gbogbo Ògùn state Pàṣọ Ẹ̀gbá rí tọ́dẹ̀ sọ yẹn mo kọrin wọ́n dẹ̀ náwó tó pọ̀ Alhaji Wasiu Alabi ọ̀nà owó tó pọ̀ fún mi lọ́jọ́ yẹn gan tí mo kó lọlé mo sọ pé gbogbo ọmọ Nàìjíríà pátápátá Tàúsà tí Ìgbò tí Yorùbá wa orí Ọlọ́run kó máa bá wa o ìyọ́nú Ọlọ́run kó máa bá wa gbé o. first record in 2001 ìgbà wọlé tún ṣe mí. mo ṣe second record mi ní ọdún kẹta sígbà yẹn. lẹ́yìn yẹn ń kọ ìgbà wọlé ṣe mí. after ẹ̀ mo ṣe third record. kí lẹ kọ́nu third record yẹn. third record mi ni mo ti kọrin fún àwọn èèyàn. bàbá olówó tí kò lè jẹun kánú bàbá olówó tí kò lè wọṣọ tó dáa ó bímọ kò níṣẹ́ kò náà bọ̀ ìyàwó tó fẹ́ ṣe ló máa hùn tí kọ́ sínú ilé bàbá olówó tó fi ṣúgà mú gàrí ó ń kọ́lé kiri bí ìbáka ọjọ́ bá kú gbé pẹ̀tẹ́sì ẹ̀rọ̀rùn. Adéolú àwọn èèyàn báwọn bá dàgàdàgbà tán ẹ̀yìn èèyàn àwọn a máa fọ́ni lójú ẹ̀gbẹ́ ọ̀tún ògbólógbò àwọn tí fẹnu ẹ̀ kìbọn a sọ pé bó kéékèèké bó yán èmi ò ní yọ kọ́bọ̀ láàpò mi ìwúrí àwọn kò gbádùn pákí àwọn àkókò àwọn kò gbádùn wọn ká àwọn Ọlọ́run ni ó ṣàánú àwọn nílé ayé ẹ̀yin gbogbo olówó ayé bẹ́ẹ̀ bá rí jẹ́ fún mẹ́kúnnù jẹ́ o ẹ ṣèrànlọ́wọ́ fáwọn tí ò ní ẹ má yẹ ṣe tíátà kẹ́ láwọ́ torí plenty tálíkà lọ́lọ́run bá ṣe dóòlò kan ṣoṣo lọ síwájú fáwọn náwó àfàsẹ́yìn fáwọn àwọn bàbá oníyèsùfò
mi ò fi bá àwọn ẹ̀yin jọmọ mi o mo fi sọ fáwọn pé kò yíwà padà ní padà. wọ́n ní ẹ wá play lọ́jọ́ kan Lákin Olúgbadé pé ta Currency gbé máìkì lẹ̀ ní ẹ jẹ́ ká dé olú máa kọrin lọ kí ló ṣẹlẹ̀ lọ́jọ́ yẹn. ọjọ́ yẹn mo débẹ̀ Currency ti ń dúró dè mí bó ti jẹ́ kí n ti dé tipẹ́tipẹ́ Azawede òun ló máa mú mi rántí o ọ̀rọ̀ tẹ́ sọ yìí jọ kan tí mo lọ sílé Currency nìbàdàn àbúrò mi yẹn ó ti létí ń sìn Adéọlá ó jẹ́ pòròdúsà fún mi pẹ̀lú Sẹ̀bílẹ̀ Agbéjàpá mo fẹ́ ṣe lọ́nṣẹ́ rẹ́kọ̀dù mi ní rẹ́kọ̀dù shut up Lateef Àtẹ́wọ́ olóore mi aláàánú mi bàbá mi òun ló ṣe rẹ́kọ̀dù yẹn fún mi ọ̀rọ̀ tẹ́yìn sọ yẹn Lákin Olúgbadé lọ́jọ́ yẹn mo débẹ̀ mo ti pẹ́ kí n tó débẹ̀ tẹ́yìn wá sọ mi pé ṣé mo mọ̀ pé èmi ni mo ní àdúgbò yìí èmi lòún dúró dè èmi tó yẹ kí n ti wà mí kó ń bá mi bì ó wá jẹ́ kí ó jẹ́ pé èmi ni máa pẹ́ kí n tó débì kó má bínú pé mo ní èmi àti ẹ̀ lọ́jọ́ pípọ̀ bẹ́ẹ̀ so tèmi dẹ́ yìí dé ló fi sọ gbogbo nǹkan tẹ́nu sọ yẹn nǹkan tó fà á nìyẹn so mo fà remind. ẹ̀dùn ṣé ńgbà tẹ́yìn wá gba máìkì Currency wà kọrin mọ́ ni. ìgbà tí mo gba máìkì Currency ti kọrin kí n tó dé o bó dẹ̀ ṣe rí mi ó stop orin bàbá orin tó ń dẹ́rù borin orin tó ń já orin lájà. ìjọba wa dé ilé Currency kílẹ̀ ló ṣẹlẹ̀ fẹ́ sọ yìí náà. so mo wá fẹ́ ṣe launching shut up mo wá lọ sí ọ̀dọ̀ Táyé ojú nígbà tí mo délé ẹ̀ ó sọ ọ̀rọ̀ kan tó dẹ́rù bà mí tí ẹ̀rù bà èmi fún ara mi ọ̀tá àbúrò mi yẹn mo ti ní ìsẹ̀nsìn ìjọ ẹni mo mọ ọmọ kan Táyé Cellular mo mọ ọmọ kan náà Paso Poli ìjọ ẹni mo mọ òun ló ń sọ fún wọn pé ọ̀gá yín lójókòó yìí ṣé àrídé olú ni ọ̀gá ó wá ní kí n jẹ́ ká lọ sókè aṣá lọ sókè àdẹ̀wà ń bẹ̀ ló wá ní dé olú n ní purọ́ fún ọ dé olú tí n bá purọ́ káwọn kálukú jẹ mí yà ó ní rẹ mo fi jẹ́ èèyàn ó ní rẹ mo fi níláárí. Currency sọ fúnra rẹ̀. Alhaji Currency Táíwò Èjìrẹ́ ń gbọ́ nǹkan tí mò ń sọ yìí tó bá yẹ pé rọ́ ni mò ń pa kí àyàn kálukú jẹ mí yà. Currency sọ bẹ́ẹ̀ ni bórin rẹ. ó ní orin rẹ Adéolú orin rẹ mo fi jẹ́ èèyàn orin rẹ mo fi níláárí nígbà tí mo ti ṣàgbàlagbé ń gba ẹlògó mi ti búyọ. mo wá ní kínìdí Alhaji nígbà tó jẹ́ pé tẹ́yìn bá ṣe rẹ́kọ́ọ̀dù ní mo fọ́n promoter tó máa ta rẹ́kọ́ọ̀dù ní dáadáa tó máa jẹ́ kẹ́ blow tó máa jẹ́ kọ́ gbọ́yìn káàkiri ayé nígbà tí mo ti rí pé àwọn èèyàn ọ̀tí ìgbóni rẹ̀ dáadáa torí ẹ̀ mo ṣe jẹ́ lórí kan. Currency sọ fúnra rẹ̀. bẹ́ẹ̀ ni ẹnu ẹ̀ ló fi sọ fún mi tí mo fẹ́ tí mi gbọ́ bọ́tí ẹlẹ́rìí mi ó ti kú Adéọlá àbúrò mi ẹni tó bílé mi. ifun ó ń jẹ́ kó yé mi pé wọ́n producer tó ń produce orin pé wọ́n produce orin fún wọn dìde mú rẹ́kọ́ọ̀dù mi wá fún mi. Currency sọ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ló ṣe sọ fún mi. so kò sẹ́jọ́ lọ́wọ́ Currency. kò sẹ́jọ́. èmi àti Currency ò ní jà. láàyè àjọ jà. ẹ fún mi lórin Currency kan. táyé báyé báyé ká máa báyé tígbà báyé ká máa bá gbà yí ẹni tí ó bá gbà yí olúwa yẹn á bá gbà lọ bá èṣù. orí mi lèmi ń bọ̀ ọmọ òṣèbínú orí mi lèmi ń bọ̀. mo ń gbọ́ rẹ́kọ̀dù yan torí ilé láti bí mi ilé orin ni àbúrò mi ó ń produce orin fún mi ìyàwó mi tí mo fẹ́ sínú ilé Àdùnní ti pàdé Àkànní o Àkànní ti pàdé Àdùnní o ọba tó so wa pọ̀ kó máa níyàwó o ọmọ alálùbáríkà láfẹ́ o Adéolú bẹ̀rẹ̀ mọ́lẹ̀ okòrè o Alákànní bẹ̀rẹ̀ mọ́lẹ̀ okòrè Adéolú bẹ̀rẹ̀ mọ́lẹ̀ okòrè o Alákànní bẹ̀rẹ̀ mọ́lẹ̀ okòrè kórí inú ẹ kó mọ́ bá tòde jẹ́ ìwọ oníṣàkó bàtà fẹ́gbẹ́ Adéolú bẹ̀rẹ̀ mọ́lẹ̀ oko. so ìyàwó mi produce fún mi àbúrò mi Adéọlá láftà tó ti late tí mo ti lose ẹ̀ last born ìyá mi àti bàbá mi òun náà produce orin fún mi. so orin wà nílẹ̀. orin wà nílẹ̀ èèyàn ò lè pè mí sí pé o fẹ́ lọ ṣiṣẹ́ kẹsẹ̀ máa wá kí n ṣe máa sọ pé mò ń wá. Adéolú gẹ́gẹ́ bí olórin ẹ̀yin náà ti ní ìrírí lóríṣiríṣi ẹ jẹ́ ká gbọ́ díẹ̀ lára àwọn ìrírí tẹ́ ẹ ní. ìrírí mi tí mo rí ó pọ̀ ìrírí tí mo rí Alákànní Potato ìyá Adékúnlé o. àkọ́kọ́ ọjọ́ kan mo lọ ṣeré lábúlé àṣẹ ìpa o eré alẹ́ mọ́jú
èrò pọ̀ wọ́n dẹ̀ yapa gan wọn pọ̀ púpọ̀ jù ìgbà tí máa ń ṣeré lórí ẹgbẹ́ kínní ẹgbẹ́ kejì mo kàn rí pọ́ńfọ́gò ni wọ́n bà níṣẹ́ jẹ́ gbogbo níṣẹ́ tí mo kó lọ lọ́ba jẹ́ èmi pẹ̀lú àwọn máníjà mi pẹ̀lú àwọn ọmọọṣẹ́ mi ibi àti sákiri dé olú alákan ni a ti wọnú rà ó ti mú mi dójú ogun bá kígbe gbogbo ará abúlé ẹ jọ̀wọ́ ẹ gbà mí bàbá kan ní lọ́lọ́run bá fi ṣàlánú mi tó fi ṣe olóore mi dé olú. ẹ ti wọnú rà. Mo ti wọnú ra tán bàbá yẹn ló nọgi sí mi ó ní gbági kí n máa fagi yẹn ni bàbá yẹn ń fà ni mò ń fà ló ń fà ni mò ń fà tí mo fi jáde ìgbà tí mo tún máa jáde ní inú ra Adéolú ọba ìsìn yẹn tún dé wọ́n tún bẹ̀rẹ̀ sí ilé wa mo sáré déètì odò agbami ńlá bàbá oní Yẹ̀sùfù mo fẹ́ kó sí mo wá rántí pé mi ò mọ wẹ́wẹ́ èdè kúnlé o abẹ́ ìwé kọ̀ọ̀kan ibẹ̀ ni mo sá sí mo bẹ́ wọ́rùn mi mo bọ́ ṣòkòtò ìdí mi mo wà níwò oríwo ọmọlúwàbí ibẹ̀ náà mo lúgọ sí torí táṣọ bá ṣì wà lọ́rùn mi wọ́n lè rí mi pé èèyàn bẹ́ẹ̀ níbẹ̀ tó ń gbà. Abúlé Morocco gájọ o Morocco yẹn wà ní sáìdì a máa kọjá Sango a máa sọ pé à ń lọ sábúlé Morocco a máa kọjá Sango síwájú wọ́n máa kú díẹ̀ ká dé tó gate. Àwọn ènìyàn wọ́n máa ń ṣọdún bẹ́ẹ̀ ni mo wá lọ play fún wọn. Nígbà tí máa dé abúlé yẹn wọ́n ti set irinṣẹ́ wọ́n ti set anything lẹ̀ kémi dẹ̀ débẹ̀ kí n dẹ̀ kọrin mo ti set fókà mi ó ṣiṣẹ́ àwọn ọmọọṣẹ́ mi ti set ká dẹ̀ bẹ̀rẹ̀ eré gbogbo dẹ́ẹ̀dẹ́ ká lùlù ládẹ́ ń gbọ́ tí ìlú ń dún bí ìlú gẹ̀lẹ̀dẹ́ o níṣẹ́ ni ìlú dẹ́ ń dún bí ìlú gẹ̀lẹ̀dẹ́ gbogbo máìkì ọ̀hún ilégbè gbogbo rẹ̀ rè dorí kodo. àwọn yí ignition yín nìyẹn. nígbà òde máa wọ́n yí ignition ya wọn. Adéolú mo tún ṣàkíyèsí pé apá yín ò pé ṣápá yín yẹ̀ ni. mo kó àwọn ọmọọṣẹ́ sínú mọ́tò ń jọ yẹn mo lọ play lọ́bàdàn oko so tí mo ṣe wá ń lọ sábàdàn oko lọ play mo wòye pé wọ́n ti lóòdù oníṣẹ́ tán jẹ́ kí n máa bá mọ́tò oníṣẹ́ yẹn lọ gbogbo táìmì yẹn ọ̀kadà ni máa ń gbé lọ agbo kò tí ì sí mọ́tò bíyà pé private car tí mo lè gbé lọ wọ́n á pé jẹ́ kí n tẹ̀lé mọ́tò oníṣẹ́ ìjàre pick up dẹ̀ ni pé kí n nà mọ́tò yẹn kó máa gbé mi lọ mo ní girlfriend kan gbà yẹn gẹ́ yẹn wá dé nígbà tí Ọlọ́run sọ pé ọjọ́ kú mi ò tí ì tó tí gẹ́ ẹ̀ ṣáà èdè ṣá lọ́wọ́ madam kà Adéolú ti dé èmi àti aṣáájú ń ṣe máa èmi àti àlejò jókòó sí iwájú bó jẹ́ kó máa kó níṣẹ́ lọ kémi àti ẹgbọ́kadà bàdé ẹgbọ́kadà tá à ń lọ ó kú dé kàdó bá dóko fìlà orí mi ló kọ́ sí face cap tí mo dé gẹ́gẹ́ wọn madam pé dé olúkàpẹ́ ti ṣí pé jẹ́ ká jáde ká lọ mú káàpù yẹn ká bọ́lẹ̀ ká lọ mú mo ní wò mo ní filẹ̀ ikú tó yẹ kó pa mí. tó bá ṣí ní fìlà. jẹ́ ká máa lọ ságbó tiwa adé ń lọ mo dẹ̀ ń retí oníṣẹ́ mo retí wọn boys yes mi ò rí irinṣẹ́ mi rí mọ́tò mi rí nǹkan kan kí ló dé kí ni nǹkan tó ṣẹlẹ̀ oníṣẹ́ máa tó dé mọ́tò máa tó dé mi rí nǹkan kan bí nǹkan ṣáṣe lọ nìyẹn nọ́ọ̀sì pé tí máa gbọ́ ni mo gbọ́ pé àwọn ọmọọṣẹ́ mi ti ní accident o dírẹ́fà tó wa mọ́tò ó ti kú èèyàn kan lẹ́yìn mọ́tò náà bọ́ọ̀sì tó ń kó níṣẹ́ kó tí ẹ̀ kó níṣẹ́ fáǹsì mi ni ó kọ̀ láìkì mi ọ̀kadà ló ń gbọ́ ọmọ ọba agbéfáwọ̀ òun náà ti kú wọ́n ṣe ṣá mọ́tò yẹn kó tó yọ ẹnjìníà onírinṣẹ́ ọ̀kadà lèmi gbé mo wá wọn lọ ibẹ̀ mo ti alumílíọ̀n òpó náà yẹn ibẹ̀ ni mo larí mọ́ ibẹ̀ ni mo ti kán lápá. gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ ṣe pati pátá Adéolú Jackson ọ̀pọ̀lọpọ̀ ní náà ló ti mọ̀ tó wà káàkiri àgbáyé ẹ fẹ́ wálé ẹ fẹ́ ṣe pati ẹ fẹ́ ṣe ní event àbẹ fẹ́ olórin tẹ́ ẹ fẹ́ gbà
pé wọ́n fẹ́ ṣeré fún yàn eré àgbà òkú ìgbéyàwó ìṣílé ìsọmọlórúkọ any event ẹ bá fẹ́ ṣe ẹ fẹ́ ṣe birthday náà kò síbi tí Adéolú ò lè gbére lọ àbí. Adéolú alákànní tó ń gbá ó bàbá Yéṣu fàmúdá ọkọ̀ bọ́lá ńlá aládùn ni ó sọ fún wọn pé Kasnati Déolú singa Déolú singa ìyá rẹ̀ mú singa gbogbo wájọ wá singa kí ló ṣẹlẹ̀. singa. Àjọkẹ́ ìyáyọ̀ singa gbogbo wájọ wá singa àti ìwádìí singa last month wọ́n singa. ẹ sọ tẹlifóònù nọ́mbà yín Adéolú táyàn lè pè yín sí àti WhatsApp nọ́mbà yín. 070 71 39 82 30. lẹ́ẹ̀kan sí. 070 71 39 82 30. ní nọ́mbà yẹn tóun náà ní WhatsApp àbí. òun náà ní WhatsApp nọ́mbà ni. Paso ní kẹ́ fún mi bá a ṣe ń lọ. Adéolú ọjọ́ yẹn máa rí o potato alákànní tí wọ́n ti rò pé kíní tún wá. Adéolú tí wọ́n ti rò pé kíní ìpọ̀rí ẹ̀ ẹlẹ́dàá ẹ̀ òun gangan kò tiẹ̀ lè bá wọn jẹ́ ní ọmọ ló padà. Owó dọ̀mọ tí wọ́n fọwọ́ sọ̀rọ̀ pé ọmọ wa ni wosùwòbí gbogbo ìgbà ọpẹ́ ní tèmi Sir Jackson wo gbogbo ìgbà lọ́lọ́run tèmi fi ń kẹrin akọni bẹ̀rẹ̀ ayé mi níbẹ̀rẹ̀ o kọ́kọ́ kúrò. lókè ìgbórè. Jackson Mr. Fáfúnkẹ́ fẹ́ lẹ́yìn pa. òkè ìgbórè Mr. Fáfúnkẹ́ ó fẹ́ náà mi pa kele gbọ̀ràn dúró wojú ó fẹ́ náà mi pa kílé mọ̀wé gbogbo ọlọ́fẹ́ pa mí alákànní o láti jẹ́ ènìyàn ìgbìyànjú wọn nígbà yẹn o lórí mi èmi gangan mo ti wá mọ̀ sẹ́ o nísìnyìn o wípórí mi lẹ́dùn o pẹ̀lú ṣẹ̀dá mi pé mi gangan kí n lè jẹ́ ènìyàn ọ̀rọ̀ mi ló ń sọ o akọni ọjọ́ yẹn máa rí o potato Déolú tí wọ́n ti rò pé kíní lè bá wọn jẹ́ ènìyàn mọ́ kí ló ṣe yín ẹ bọ́lá ẹ bẹ́ ọkọ̀ tó ti lọ. ìròyìn ayọ̀ rèé fún gbogbo ẹni tó wà ní London àtàgbègbè ẹ̀. Arahim Afro-Caribbean Cash and Carry import and export of African foods also help to pay school fee in UK for Nigeria with money transfer to UK and back to Nigeria. Arahim Afro-Caribbean Cash and Carry wà ní Graham Excess RM 139YS Up Minister Road South Graham London. gbogbo èyí tẹ́ wà ní London pátá ó yá ẹnì ṣọlọ́dọ̀ Arahim Afro-Caribbean Cash and Carry ibẹ̀ gangan ìfọ̀kànbalẹ̀ wà.